wa olólùfẹ́ wa káàkiri àgbáńlá yẹ káàbọ̀ sórí ètò yín àṣírí ayé nílé ṣàmúhùnmáwòrán Ojútólé TV ẹ tí mo bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́. Èmi ni ọkọ ni mo wà ń bí èmi àti bàbá mi Baba Alubarika wẹbí dànù tí wọ́n kalẹ̀ sí ìlú Gbódú. Bàbá àwọn ọmọ olóríire, bàbá fọgbálẹ̀ bá ọmọ aláìgbọràn wí. Ibẹ̀ náà ni àwàlé ní. Bàbá ẹ bá mi kí àwọn ará ilé lẹ́kùnrin lọ. Ó ṣe yèyé oge ìyá olóyè ní Kòòdú. Ẹ̀mí ọlágún o. Àmì àṣẹ. Ọlọ́njà gbọ́n. Ẹ̀rín ni tèmi yẹ̀yẹ́ ayé. Ọlọ́yà olóyè. Mi nìyẹn. Gèlè oyè mọ̀lélẹ́ yìí. A ní adé náà ni àwọn ọlọ́wà ń ta. Ọ̀hún fìdí yín. Ẹ múra lé ọkọ ni. Bàbá o, ẹ̀yin ará ilé ẹ̀rín ni tèmi yìí wà ní choice. Ó dáa báwọn. Ó dáa. Ó dáa báwọn. Fìlórí mi ṣá. Ọlọ́run jò dáa. Kò ní bàjẹ́. Ànímọ̀pá wà nú àwẹ̀. Ọlọ́run ṣàánú wa Nàìjíríà yìí. Tàbá mọ rẹ́rìn rín ni Ọlọ́run lọ́mọ pẹ́yẹ̀ bá mọ́ bá wa lé. Ẹ̀rín dá lára. Ó dáa bẹ́ẹ̀ ó dáa. Olóṣà ṣe gbọ́dọ̀ máa rin. Ọlọ́run ò ní jẹ́ alógun depression láyé wa o. Àbí o. Ẹ̀yin ará ilé òun náà nìyẹn ètò àṣírí ayé náà ní pẹ̀lú yèyé oge òrèǹté àti Baba Alubarika ẹ̀sìn mo kà lọ sí ìlú Ìgbódú. Bàbá lẹ́ni ọ̀rọ̀ òṣèlú la fẹ́ lọ lẹ́ni torí pé a ní àwọn nǹkan tí mo pé bó bá ti ń lọ bẹ́yẹn la máa ní àwa sì tún kù lórílẹ̀‐èdè o àwọn àgbà tó mòye ẹ̀jẹ̀ àṣekínní ẹ̀jẹ̀ àtòmú wá ó ló máa ń mú wa ta máa ń tọ̀ yín wá lóòrèkóòrè ẹ̀ tó bá ti di ọ̀rọ̀ à ń gbé síbí wọ́n ń gbé sọ́hùn ìyẹn lórí òṣèlú ṣùgbọ́n rògbòdìyàn kan ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọ̀sẹ̀ yìí ìyẹn ní inú ọkọ̀ òfurufú ìyẹn balloon ìyẹn aeroplane ni arákùnrin kan bá dáhùn pé aeroplane ò ní gbéra wípé àfi ṣe mọ̀ pé a ti dìbò wọ́n máa wọlé wọn wọ́n dẹ̀ ti wọlé wọ́n ti dìbò wọ́n ti yan ààrẹ tó dẹ̀ wá ń bẹ̀ ò tiẹ̀ tí kò gbánlẹ̀ débi tí ìmí ìtàn yàn máa wọlé ọgbọ́dẹ̀ ti gba kámú pé Bọ́lá Ahmed Tinubu òun ni oníkálukú ti dunnú ṣùgbọ́n wà tí arákùnrin ìwà ti dáhùn pé àní pléènì ò bá lọ kò ní lọ o àfi tí ẹni tó jẹ́ chairman INEC ìyẹn àwọn olùkàdìbò àwọn tó wà nídìí ìdìbò àti tó bá sọ wípé Obi Peter Obi ló wọlé ló bá ní pléènì ò ní lọ rárá àfìgbà tó ń mu ọ̀rọ̀ ẹ ti wà ní kóòtù báyìí sìn ìpè ó máa jẹ́jọ́ ìyẹn ìkíní ìkejì torí pé à ń pọ̀rọ̀ yìí ó ń la oró nínú ẹ̀yìn náà lẹ́ ń tẹnumọ́ pé ọ̀tẹ̀rẹ́ o omi ọ̀tẹ̀rẹ́ ìkejì ìyẹn nínú ọ̀sẹ̀ yìí náà ni Eze àwọn olórí àwọn ilẹ̀ Yíbò àwọn ọ̀gá aṣíwájú ló máa ń pè ní Eze wọ́n ní ó sọ wípé tó bá máa fi dìgbà tí wọ́n máa búra fún ààrẹ máa kó àwọn ọmọ ogun ilẹ̀ Yíbò wọlé sí Èkó àti káàkiri Nàìjíríà ló di pé àwọn agbófinró DSS àwọn náà tún lọ gbé òun náà láwọn ò ṣàkun ọ̀rọ̀ yìí pé bàbá ní tẹnu wọn ọ̀tẹ̀ yìí eléyìí tó tún wà nílẹ̀ yìí ṣọ́tẹ̀ la tún fẹ́ pè àbí kí la tún fẹ́ pè. Ṣé yèyé oge omi ọ̀tẹ̀ náà ní gbogbo ẹ̀ omi tó bí ọ̀tẹ̀ wá náà ní gbogbo ń tẹ̀ ń sọ yìí àwọn èyí fúnra ara wọn ò sin lọ́hùn tó wọn ọ̀bẹ ṣe bẹ́ẹ̀mí pè wọ́n jò ní pé kí wọ́n wálé àfáàrí kí wọ́n wálé wòlíì rí kí wọ́n wálé ẹlẹ́sẹ̀ kan àbáláyé rí àníká bẹ lọ́hùn papọ̀ tàkọ́kọ́ ẹlọ́mọ Yíbò kan ní pléènì ò ní fò ọ wá ní àfi tí wọ́n bá dìkílẹ̀ Òbí ìyẹn ń tiẹ̀ gbogbo ẹni tẹ́ bá rí láyé kọ́ ló gbádùn kí ni mo wí fún yín gbogbo èèyàn tí ń wọ pléènì kọ́ ló gbádùn gbogbo agbófinró tẹ̀ ń lọ lè kọ́rọ̀ báyẹn kọ́ ló gbádùn gbogbo sójà kọ́ wà níbi kíní kọ́ ló gbádùn gbogbo adájọ́ kọ́ ló gbádùn gbogbo àfáà kọ́ ló gbádùn gbogbo wòlíì kọ́ ló gbádùn sẹ́tà àfáà bá gbádùn
a máa gbó lórí orílẹ̀-èdè tí wòlíì bá gbádùn a máa gbó lórí orílẹ̀-èdè téèyàn bá gbádùn ẹni Ọlọ́run gbà fún ṣe bọ́lọ̀ ní ká gbà fún ni wá ní ẹnìkan wà nù pléènì ọwá wá ní tí wọ́n bá ṣe pléènì ò ní lọ sọ wá pléènì wá lọ àbí ò lọ. wọ́n jábọ́lẹ̀ ni. wọ́n jábọ́lẹ̀ ni. wọ́n lè gbé lọ ní kọ́lọ̀ tí wọ́n lé wọ́n gbé lọ ilé ẹjọ́. àní ń jọ oníhìn ẹ̀ ń sọ̀rọ̀ kan ẹ wá ní bàbá kan lọ tẹ̀lé Ìgbò àbí bẹ́ẹ̀ kọ́ mo wá sọ pé gbogbo ìwé tí ó kọ ká tó dìbò mo sọ̀rọ̀ yẹn o. gbẹ́ ká tó dìbò ni. mo ní gbogbo ìwé tí ó kọ àti gbogbo ọ̀tẹ̀ tí ó dì àti gbogbo ìrìn tí ó rìn kò tó láìláìlà láwọ̀ ẹ̀yọ kan. ṣáwá dìbò àbá àdìbò. ṣé ọwá wọlé àbí ò wọlé ọ̀tẹ̀ náà ló wà ńlẹ̀ ọ̀tẹ̀ tí mo ní abẹ lọ́hùn fún náà ló wà ńlẹ̀ yìí ọ̀tẹ̀ yìí náà ló wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ ọ̀tẹ̀ náà wọ́n ń wù yìí ìwà ọ̀tẹ̀ náà wọ́n ń ṣe yìí nǹkan tó à ń sọ pé wọ́n ó dìtẹ̀ fún náà wọ́n ń ṣe yìí nígbà tó jẹ́ pé èèyàn wà ẹ wá sọ pé ó di pílẹ̀nì ònífò wọ́n mú wọ́n gbé olú àtìmọ́lé láti bẹ̀ ọwọ́ à ń bẹ̀ bẹ́ẹ̀ èwo lẹ tún sọ kejì. kejì tó lóun máa ṣí àwọn ọmọ ogun láti ilẹ̀ Ìgbò wọlé. òun ó ṣe ọmọ ogun ní. pé lórí ọ̀rọ̀ pé wọ́n fẹ́ búra. Ọlọ́run njọ́ ṣẹlẹ̀ níjọ́ búra gan tá a bá fẹ́ ṣètò lọ́yìn eléyìí màá bẹ Ọlọ́run pé kọ́lọ́run fi hàn mí. mo fẹ́ wo ntọ́ tí ó ṣẹlẹ̀ ń jọ̀hún èmi fẹ́ wò lẹ́yìn ọ̀rọ̀ eléyìí ń sọ tá a bá wá dìbò tán ru ọkọ̀ tí ń wàá sọ bàbá wa Tinubu tí ní kí kálukú ọmọ pé ń wàá tún sọ olóko tí ń sọ téèní ká tẹ̀ mọ́ lára ká tẹ̀ mọ́ wọn lára téèní pé kálukú ọmọ tẹ̀sẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n sì máa pè é bẹ́ẹ̀ ni ó sì máa jẹ́ pẹ̀lú orúkọ tọ́lọ̀ ń fún wọn mọ́ pírẹ́sidẹ̀ntì tọ́lọ̀ ti fún wọn. kí ni mo wí. bẹ́ẹ̀ lórúkọ àbí sọ tẹ́ fẹ́ sọ wọ́n. níjọ́ náà lọ́hùn-ún ṣùgbọ́n eléyìí yìí kó lọ kó wá kí ni mo wí. kí ni kó lọ kó wá. wọ́n fẹ́ ṣe rí gbogbo nǹkan mo ti sọ̀rọ̀ láyé òwòjú òní tí mo sọ pé téèyàn bá ń gbádùn yán nínú ilé kékeré tí baálé ilé ń jiyàn tó dáa wọn ò gbọ́n àparí iṣu mọ́ṣu ni mo sọ bẹ́ẹ̀ àbí sọ bẹ́ẹ̀ rí sáparí iṣu ń yọjú àbí ò yọjú. ó ti ń yọjú báyìí. sáparí wọn ò fẹ́ mọ gbọ́ àparí mọ́ṣu báyìí. níjọ́ mo sọ pé ààyè gba tápà ìkọ́lé ìgúnnu sẹ́pẹ̀ ìkọ́lé ìgúnnu báyìí ìmọ̀ràn tí mo gba ará Èkó ń jọ sí pé àwọn wọn fà á pé nǹkan téèyàn léyìn tá a fà lè jò tán mo sọ bẹ́ẹ̀ àbí sọ bẹ́ẹ̀ sẹ́yìn yọ bẹ́ẹ̀ àbí ò yọ àkókò ìgbà tí àwọn Àgbẹ̀kọ̀yà tá a mọ̀ bóyá wọ́n kù láyé nì kí ni oní mo wí. pé àkókò tá a máa mọ̀ pé àwọn Àgbẹ̀kọ̀yà kù láyé nù ìgbà tá a mọ̀ bí àwọn kí ni wọ́n ń pè OPC ṣe báwọn náà tìbílẹ̀ náà làwọn náà àmọ́ àwọn náà ìwọ wọn tó ní wọ́n dálẹ̀ jò ní. Àmọ̀tẹ́kùn. ní Àmọ̀tẹ́kùn tásọ rẹ̀ rí bí ẹkùn bí aṣọ tí mo wọ̀ lónìí yìí ó dáa àmọ́ báwọn náà wà wọ́n fẹ́ tẹ́ kí ni onímọ̀ wí gbogbo wọn àìsúnmọ́ lọ́n dáadáa ní fà á kí ta ni ó wà wájú bẹ́ẹ̀ lọ́hùn jẹ́ kí n sọ ọ̀rọ̀ kan fún ẹ lénìí Bàlíánù ọmọ Báúrá kí ni mo wí. Bàlíánù ọmọ Báúrá. àfààní ànábì Musa ànábì ni ànábì Musa wá fẹ́ lọ kógun lọ lé àná Bàlíánù kí ni mo wí. ànábì Musa fẹ́ kógun lọ sílé àwọn àná Bàlíánù. ọmọ Báúrá. Bàlíánù ọwọ́ abáyàwó ẹ̀ ti ń sunkún kí ló dé
ó ní Musa ń lọ ìlú àwọn ìlú àwọn ò ní jẹ́lú mọ́. Ó wá bá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì, ó bá bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì, lọ̀rọ̀ bá ká àfàlà. Ọba ní tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lódodo tí wọ́n bá ti débẹ̀ òun fẹ́ rí ìgbẹ́ ẹṣin. Wọ́n wá mú ìgbẹ́ ẹṣin wọ́n wá dì ó ní wá ní bọ́n ṣe wá ní káwọn ọmọ ìtàn pọ̀ ńbẹ̀ sáàjẹ́ ká wá fi síbẹ̀ pé wọ́n wá lọ mú ìgbẹ́ ẹṣin ó wá ní bó ṣe wọ́n wá lọ fi sétí ìlú. Sọ wá rí ibi tí ànábì Musa sùn sí nígbà tí ó jí láàárọ̀ ọjọ́ kejì níbi tó ti gbéra ló tó bá rẹ̀. Tó bá tó gbéra yóò tó fẹ́ wọ̀lú yọba tó ní káwọn sùn tí wọ́n bá tó jí láàárọ̀ ọjọ́ kejì níbi wọn bó ṣe fẹ́ gbẹ̀rún ọdún nù. Àfáà ló yọ ànábì lẹ́nu. Wọ́n tó ń sọ pé ò sí àfáà, wọ́n tó ń sọ pé kò sí èèyàn, wọ́n tó ń sọ pé kò sí wòlíì, wọ́n tó ń sọ pé kò ṣẹlẹ̀. Èmi ọ̀sá sọ pé mi nìkan ni. Bàlíánù ọmọ Báwúrà àfáà ni. Ó yọ ànábì Musa lẹ́nu kó ṣẹ̀ wá di pọ́ padà wá dájáko nígbẹ̀yìn. Ọlọ́run padà bínú sí gbẹ̀yìn. ń bọ̀ wọ Ọlọ́run yá lógún ọdún o. Ọlọ́run má jẹ́ yàn jẹ́ yàn ọdún 10. Wọn ò fọ̀rọ̀ lọ àwọn ẹni Ọlọ́run mọ̀ ní kí ní jẹ́ ibo ìlú bo wọ́n fẹ́ wá. Ibo wọ́n fẹ́ wá. Ànàmọ́ á jẹ ewé dàríkó. Ahàn tú sí á jù sójú ọ̀nà fún wọn. Wọn ò ní mọ bí wọ́n gbà wọlé. Ní jẹ́ wọ́n fẹ́ wọ́n máa bọ̀. Àkókò yìí làwọn àníṣìn wọ́n fẹ́ ká múra kalẹ̀ nu. Sáwọn èèyàn wa tó wà lókèèrè, àwọn ọmọ wa tó wà lókèèrè, àwọn èèyàn wa tó wà níbì kan, ṣẹ́wọ̀n ọ̀fẹ́ kẹ́mi wọn balẹ̀ sílé mọ́ ni. Ṣẹ́wọ̀n ọ̀fẹ́ káwọn èèyàn wá torí tàbá ní parọ́ Nàìjíríà ń gbóná. Ṣébi láàní òsì ni. Ṣé bẹ́ẹ̀ ni tọ́lọ́run gbé wá yìí là ń wò pọ́ Ọlọ́run fẹ́ fi rẹ̀ wá lẹ́kún. Ọlá fi ń bẹ lọ́hùn fún là ń wò pé Ọlọ́run fẹ́ fi nomijé wa là ń fi ń bẹ lọ́hùn fún pé Ọlọ́run fẹ́ fi ṣàánú wa là ń fi ń bẹ lọ́hùn fún pé Ọlọ́run fi ṣàánú wa là ń fi ń bẹ lọ́hùn fún. Ṣé ń bà wọ́n wá ṣe bá ṣe ń bá a lọ yìí ló dáa? Ṣé ìyà tí ń jẹ wá ta ni òjìyà Nàìjíríà yìí? Aláwọn ọmọ lókèèrè wọn ò lè wálé. Wọn ò lè wálé. Sẹ́mi àwa gan balẹ̀ ni. Wọ́n padà gbọ́rọ̀ mi. Àwọn èèyàn gbọ́ tẹ́lẹ̀ á padà síwà gèfèrí sẹ́. Èmi ò ní àṣẹ̀sìn gèfèrí. Èmi ò ní amọ̀ṣe kìrìsìtẹ́nì. Èmi ò ní amọ̀ṣe mùsùlùmí. A ní ká padà síwà gèfèrí àlìkáwà ní ká mọ sòótọ́. Tá a bá ní dúdú ní nǹkan ká gbà pé dúdú lába. Tá a bá ní funfun ní nǹkan ká mọ̀ pé funfun lába. Tá a bá ní pupa ní nǹkan ká mọ̀ pé pupa lába. Àìlóòótọ́ mọ́ láyé fi ń dàrú. Kí ni mo wí fún yín? Àìlóòótọ́ láyé fi ń dàrú. Ibo ló ń bọ̀ wá. Wọ́n lọ kó Èkó ní ọ̀wá kó wá. Pẹ̀lú ògùn Ọlọ́run. Pẹ̀lú ògùn Ọlọ́run. Ọlọ́run tó ní ayé tó ní ọ̀run. Bọ́n bá ṣe ń rò ní kọ́lọ̀jọ́ ọmọ pẹ̀ mọ́ wọn nú. Ṣé bí mo sọ mo ní ṣẹ́ sójà lánàá òpè mítìnì. Sáwọn bàbá Yorùbá gangan lánàá òpè mítìnì ọ̀tẹ̀. Sáwọn bàbá àbáwọn ìyá ni wọn ò pé mítìnì. Ta ni ò pé mítìnì ọ̀tẹ̀? Ta ni ò dìtẹ̀? Ta ni ò ru ọ̀tẹ̀ lórí ìbò yìí? A wà bẹ̀ lọ́n fún wọn yìí yóge. Ọlọ́run dákun mọ́ fi ìlú Èkó yìí Ọlọ́run bá wa fi láyà balẹ̀. Ọba Èkó Ọlọ́run bá wa fi láyà balẹ̀. Ọba Èkó Ọlọ́run bá wa fi láyà balẹ̀. Ìfàyàbalẹ̀ tó fómi òkun Ọlọ́run dákun fún wọn. Gbogbo wọn k'Ọlọ́run jẹ́ kómi ọba wọn jà. Wọ́n máa já sómi. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wé Èkó yìí. Mo sọ ń jọ́ sí mo ní àfẹ́ ẹyọ kan lè gba béèlì Nàìjíríà. Kí ló dé àwa wòlíì tá a múra? Kí ló dé àwa àfáà tá a múra? Àwọn ọmọ kéwú àmúra, ẹlẹ́sìn ká àbáláyé àmúra. Àìsìn lọ́hùn ni àìsìn lọ́hùn lọ. Ọlọ́run sì ń dẹ́rù bà wá ni. Ọlọ́run sì ń dẹ́rù bà wá. Ọlọ́run dákun má dẹ́rù bà wá. Dákun má dẹ́rù bà wá. Èkó yìí Ọlọ́run fi wá láyà balẹ̀. Èkó yìí Ọlọ́run fi wá láyà balẹ̀. Èmi bẹ̀ ọ́ ibi wọ́n bá ti ń rò ní káṣírí wọn máa tú. Rí àwọn bàbá tó ń tẹ̀lé kan gbogbo ẹni àṣírí ọ̀tẹ̀ tí bá ti ń tú kò bò mọ́nù. Kí ni o ní mo wí?
bí àṣírí ọ̀tẹ̀ tó bá ti ń tú kò bò mọ́ nìyí. tọ́lọ́run bá ti fọ̀tẹ́ ẹni hàn ní kò lè pààyàn mọ́. Ọlọ́run dákun fèkó láyà balẹ̀ fọbẹ̀ èkó láyà balẹ̀ tá a bá bẹ lọ́run báyìí jù nísìnyí wọn ní bọ́yọ́ bẹ èkó ó ti tún gbowó wá nù èyí tá a bẹ̀bẹ̀bẹ̀ wọ́n ní bàbá wa Tinubu ń gbowó wá ní èyí tá a bẹ̀bẹ̀bẹ̀ fún gómìnà Èkó wọn ní píkọ̀bù ló fi ń rówó wá ní. Ọlọ́run sì rà níyàn wa sáwà máa wòrán àwa torí yìí ká mọ́ ṣàdúrà mẹ́dàkùn. Ọlọ́run dákun bá wa fi wọ́n láyà balẹ̀ wọn ò ní wá kí ni mo wí ní àṣẹ rẹ Ọlọ́run. Mo sọ bẹ́ẹ̀ lẹ́nu Ọlọ́run wọlá ìfẹ́ tí mo ní sí Ọlọ́run wọlá ìfẹ́ tí mo ní sí Ọlọ́run wọlá ìhà tí mo kọ sí wọ Ọlọ́run pé mo fẹ́ràn rẹ torí Bíbélì ní aṣiwèrè èèyàn ní máa kó ọrọ̀ jọ tí ò mẹ́ni tí ó lò ọrọ̀ ayé kọ́ ní ń wá kí n jẹ́ pàtàkì wájú rẹ ní Ọlọ́run. Ọlọ́run dákun má jẹ́ ká burú ó ṣẹlẹ̀ láàrin ìkó yìí. Ìwọ Ọlọ́run gbogbo bí wọ́n bá ti rò ó Ọlọ́run dákun bá fọ ọba Èkó láyà balẹ̀ gómìnà Èkó yìí Ọlọ́run bá fi láyà balẹ̀ àwọn ọ̀gá lọ́gàá Ọlọ́run bá fi wọ́n láyà balẹ̀ ìwọ náà àwa náà fi wá láyà balẹ̀ wọ́n lánú oṣù àwẹ̀ tá a wà yìí wọ́n là ń tà ń kà lóru wọ́n là ń tà ń ṣe lọ́sàn-án wọ́n náà òrùgànjọ́ gómìnà Èkó yìí Ọlọ́run bá fi láyà balẹ̀ ìyàwó rẹ̀ ń pẹ̀lú àárín ẹ̀wọ̀n àtọkọ Ọlọ́run má jẹ́ ó dàrú àárín àtọkọ àti ìyàwó ẹnìkọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ ó dàrú jẹ́ kí wọ́n láṣeyọrí dákun jẹ́ wọ́n láṣeyọrí mọ́jà ṣe é kù láàbọ̀ báwa ṣe é tàn wọ́n lọ́ba aláṣẹ tán báwa ṣe é tàn Ọlọ́run báwa ṣe é tàn Ọlọ́run fi wá láyà balẹ̀ ẹ mọ̀ wá o ẹ̀yin Ìgbò ẹ mọ̀ wá o tẹ́ ẹ bá lọ wá Allah akbar ẹ bá Ọlọ́run wàláhì ẹ bá Ọlọ́run wàláhì ẹ bá Ọlọ́run ẹ dúró sílùú yín o ẹ dúró sí ìkìlọ̀ rèé o ntí báyàn jà ju bọ́ǹbù lọ wà láyé o ogun tí jáyàn tó ju bọ́ǹbù lọ tó ju ogun à ń gbébọn lọ ogun ayé ju ogun à ń gbébọn lọ o àwọn ọmọ léèyàn kí lójú oorun o ewé ìdàríkó ń bẹ o ẹ má tọ́já o ẹ má tọ́já o ẹ má tọ́já o ya jalujaluka haunaka ileka wa iyaka nostoinu abajada awasa adaya kalamana saafala karasata sangasa wala hula wala quwata illa billahi aliyyazim. Òun náà ni ẹ ti gbọ́ láti ẹnu bàbá wa Baba Alubarika ibo ẹ má lọ wá o bàbá sọ pé ẹ má lọ wá o bàbá sọ pé ẹ má wọn àpìtì kan ẹ má lọ wá o ẹ bá wà mo interpret yẹn ni bàbá ẹ má lọ wá o plenty background ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wo ẹ àní rí jùmọ̀ lórí ètò lẹ́nu àdúrà tó ń gbà náà fún kí ìfẹ́ àti ìlọsíwájú àti ìfọ̀kànbalẹ̀ kó lè dé bá wa ní wọ́n jẹ́ káwọn kan máa gbàdúrà káwọn kan tún láwọn máa dẹ̀jẹ̀ agbẹ́jẹ́ fórí èyí ni gbogbo tí bàbá náà sọ ẹ̀jẹ̀ àgbèjẹ́ forí ká má ogun ò dá o Ọlọ́run jẹ́ arógun o ẹni tí sòbí àbá tójú ẹ̀ òde kò ní bá wọn bọ́ba kò so láíláí ànírógun o ẹ wò ó ẹ jẹ́ ká tún sọ eléyìí ni wípé ẹ má jẹ́ àfọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ Nàìjíríà gẹ̀dẹ̀ àwọn mẹ́wìísẹ̀ káwa náà wá títí wá káwa kùn bá ṣe ń sọ wípé ó wà nílẹ̀ ó hot like fire wá wọ ẹbí dànù wá wọ akọ́ṣẹ́jayé ẹ wá wo nǹkan tó ń fa ẹ láfàsẹ́yìn wá wo nǹkan tó dàbí ogun nínú ayé ẹ kan sí Baba Alubarika wọ ẹbí dànù tán wà ní gbòdú bóyá iṣẹ́ ìwò ni wọ́n ń ṣe tí ò ní lọ síwájú ìwọ tó ṣòwò títà ṣó tá bàtà ó tá pure water ó tá ice water gbogbo ẹ̀ pàbó ní bóyá ìwọ bóyá máa ń kówó fún ẹ ò kí mọ bówó ṣe máa lọ àbí ìwọ kan máa ń sùn ò kí ń rórun sùn tàbí ìwọ máa ń rìn kan tó ń lé ẹ kan àbí kankan ń rìn ní gbogbo ara ẹ èyíkéyìí tí ìwọ bá tiẹ̀ ń ṣàkíyèsí tí ẹ̀ kọ́kọ́ tọ̀ wọ́n wá ná àwọn aṣọ bó ṣe máa rìnrìn àjò ẹ fún ẹ wọ́n wà ní Ìjẹ̀dẹ̀rù tó bá ti ń bọ̀ mẹ́sọ̀pọ̀dé Ìkòròdú garage kan mọ́tò tó ń lọ sí Ìjẹ̀dẹ̀rù bọ́lẹ̀ ní Ìgbódù junction orí ìta gbójú ló ti máa bọ́lẹ̀ bẹ̀rẹ̀ Baba Alubarika wọn náwó lọ́dọ̀ wọn sí ẹ báyọ̀ compound yẹn fẹ́ gbayamu ni wà mú tiẹ̀ ń bẹ̀ tàbí kò pé nọ́mbà 08023829492 08023829492 Ọlọ́run kò ní jẹ́ kó gun ayé jà wá o àmín ó dàbọ̀ ire o. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.